lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. ọ̀rọ̀ wa láàárọ̀ yìí ẹ rí i pé ń hó gùdù lọ́tún lósì, ń hó gùdù níwájú lẹ́yìn, ń hó gùdù àfàwẹ̀ wàsílám bẹ́ẹ̀ bá fẹ́ ẹni ó dáa fún jù láyé lẹ́ni tọ́mọ̀ wọn rẹ̀ ẹni ó dáa fún jù láyé tọ́mọ̀ wọn rẹ̀ wọ́n pín gbogbo ẹ̀ bá ń hó wàá dákẹ́ máa wá fọkàn Ọlọ́run ọ̀gbọ́n báyìí Ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ yóò Ọlọ́run ìwọ wọn bá wí o Ọlọ́run ànábì rẹ̀ rí o Ọlọ́run àwọn sàábà tó kó tì ní o àwọn ọmọ kéwu rẹ̀ ní o Ọlọ́run ọ̀rọ̀ dọwọ́ rẹ̀ o ọwọ́ àti kéèyàn mọ gbígbẹ̀ béèyàn bá mọ̀ wọn rẹ̀. àfàwẹ̀ wàsílám béèyàn bá mọ tí ọ̀sọ̀ tó bá jáde tí ń bá ń wò bí ìgbà wọn kì í bọ̀ọ̀lì bọ̀ náà tí wọ́n ń gbé kìnnìkan àfà wọ́n sọ bó ti jẹ́ fún àwọn kan wọ́n ní ọ̀rọ̀ lẹ́nu àmọ́ wọ́n wá ń retí kí fìtínà kan ṣẹlẹ̀ káwọn jáde sáyé sọ̀rọ̀ àwọn kan àṣà wọn lọ́lọ́rọ̀ ọ̀rọ̀ oore sí ni kì í sọ̀rọ̀ ọbú àwọn ń bẹ afẹ́ wàsílám ẹ wá wá àwùjọ àwọn afá lónìí afẹ́ wàsílám afẹ́ wàsílám ẹ wá wá àwùjọ ọlọ́mọ tí ó lónìí afẹ́ wàsílám ẹ wá wá àwọn àgbààgbà èéṣe tí ń rúwà yìí mọ̀ntẹ́mi ń sọba àwárẹ́ nìkan kan pẹ́ nìkan. àwọn àgbàlagbà sì ń bẹ̀ àwọn ọmọ balẹ̀ wọn jábọ̀ fi kankan ṣe wọn. àwọn ń wòran ni wọ́n ń wò wá pé tó gẹ̀ẹ́ bá bá dé. kálukọ́ jábọ̀ fọlọ́run bí àwọn bá ń lọ fọ̀rọ̀ tì sínú ni pé ẹ máa ntọ́ bá wù yín ẹ máa wí kálukọ́ jábọ̀ fọlọ́run. òpin ọ̀rọ̀ láyé nù gbogbo wa lá jábọ̀ fọlọ́run. bàbá kan kìí ṣẹgbẹ́ bàbá kan tá ń bàbá tiẹ̀ tó láàrin wọn iṣẹ́ táwọn bàbá méjèèjì tẹ́ ń fi rí wọn gbára wọn yìí tí wọ́n ṣe iṣẹ́ bàbá ta ló ṣe àwọn bàbá tiwa wọ́n fọ láwọn bẹ lọ́hùn ni láwọn bàbá tẹ́ ń pọ̀ kan jù kan ọ̀kan ìṣẹ́jú ọ̀kan mọ kéwú ọ̀kan mọ kéwú. ọ̀rọ̀ ti di pé elégbè ní mọ̀ mọ́rin pẹ́ yóò mọ̀rin gùn àbí kí elégbè bá ti dákẹ́ gbogbo ẹ̀ náà padà tán. gbogbo yóò padà tán. ẹ̀já máa ṣe tọ́pá tó kàn lọ. yóò padà tán à ń pààrọ̀ fèmí àtiwọ́sí ẹni tí ń bá ń gbọ́ pẹ̀lú làákà ìwé tí ń sọ yìí. afáwẹ̀ wàsílám hikmatul yawm ọ̀rọ̀ wa lónìí tadullu ala tanbihi àtún tara wájú nù òun náà ń ta wájú ni. onífàlà àìbọ̀n kò sí láì fi ń bẹ̀ iza sa'ida shaqiyyun beleri buba de leri re life is in there wa ra'sul aib wá rí eléri àléébù láyé ra'sul aib eléri àléébù láyé an yashqa sa'id bó ti rí nù. wa ra'sul aibi an yashqa sa'ida. kélérí rẹ̀ kọ́ wá dé lérí ibú sẹ́ẹ̀rí pé nǹkan dé sẹ́ẹ̀rí pàpàdà sí ibú wọlé dé wẹ́rẹ́ lọ́dọ̀ ẹni ọba ni ó ṣerú ẹ̀ ìwọ tí wọ́n ń wò léèyàn rẹ̀ tọ́ wá dé èèyàn bú látara ọ̀rọ̀ tí ó da látara ìrìn tí ó da látara ìwà tí ó da látara àníyàn tí ó da látara àṣesí tí ó da. فلا عيب إذا سعد شقي. kò sí láì fi ń bẹ̀ eléyìí ibú èèyàn wá délé rí i. عيب أن يشقى سعيدا. àmọ́ eléyìí rẹ̀ àwa délé rí ibú àmọ́ wá pé kí ló dé
kìí ṣe báyìí tẹ́lẹ̀ èé ṣe kìí rí báyìí tẹ́lẹ̀ èé ṣe ọ̀rọ̀ rẹ̀ ní sọ tẹ́lẹ̀ kí ló dé àwọn àṣẹ láì fi yíyan wadalilu haza àmọ́ ìtọ́ka lórí ilé ìtawí falyahdhar kullu wahidin minna ẹnì kọ̀ọ̀kan nù wa kọ́ wa lọ sọ́ra o min kalamil kibriya àwọn tí ma ṣokùnfà rẹ̀ láfẹ́ mọ́ nílé ọ̀rọ̀ girimankayi ọ̀rọ̀ ta ni ó bí mi tó sì mọ̀ pé Ọlọ́run ó bí òun kó tiẹ̀ tó kan Ọlọ́run ayé nísìn ayé ti ó ti tẹ́ pẹrẹpẹrẹ wọ́n bí yàn láyé kó tó kan ọ̀dọ̀ Ọlọ́run afẹ́ wa islam wa akhlaqil kibriya àtàwọn àwa mọ́tòmọ́tò ta ni òkè mo ṣe hurú wà yìí ọmọ ìyá kan náà ni wọn kẹ́dà ọ ṣọ́ra fún wa af'alil kibriya ẹ̀gbọ́n wọn gangan wà nù ni àwọn ṣe mọ́tòmọ́tò kẹ́dà ó jìnà sí kọ́ sọ́rọ̀ ẹ̀ li'anna iblisa kana ismuhu fi sama'i dunya al-'abid torí pé èṣù tẹ́rí ni ṣètánì tẹ́rí ni ó kọ rẹ̀ ní sánmà ayé ní tẹ́lẹ̀ kéré ibú tó wọlé wá Ọlọ́run gbogbo etí tí ń gbé tó àṣẹ Abdul-Jannah ní Diamond 88.7 láàrin abẹ́ Ọlọ́run pátá lápò mọ́jà àṣírí ibú àtàwọn tá à ń ṣe náà ni àti pápọ̀ mọ́jà àṣírí ibú látara ọ̀rọ̀ èèyàn ṣe látara ìdùnnú sí tọ́lọ́run ṣe èèyàn ṣe látara ìgbà fún bí Ọlọ́run gbé nǹkan sí èèyàn ṣe bẹ́ẹ̀ ni wájú ọmọ jẹ́ ìpàkọ́ ọmọ tẹ̀lé ni ọ̀sọ́gbọ́n tẹ̀lé dá wájú ọmọ jẹ́ ìpàkọ́ ọmọ tẹ̀lé ni tálíkì àmọ́ Ọlọ́run èdè. tẹ́yìn bá tiẹ̀ ti múra tó bá ṣe dáadáa pẹ̀lú wájú ntọ́lọ́run ṣe fún wájú wọn náà ó ṣe fóun náà. ntọ́lọ́run ṣe fún wájú tó ṣe fóun náà. fàníyàn dáadáa tẹ̀lé. abẹ́ wàsílám táyì lu ayé tán táyì yóò fi pé wọn ọ̀jà ayé wọn tọ́lọ́ wọn kánṣu èké mọ́jà ayé má lè kì í àmọ̀ lọ́kàn táyà wájú mọ́tò tẹ̀yìn ò lè bá bó ti lè sáré tó. bó ti wù kí mọ́tò ni ó lè sáré tó ẹ wo bàálù ni òun ló lè sáré jù táyà ẹ̀yìn rẹ̀ ò lè bá ti wájú nǹkan dénú kò sì ní í bà afẹ́ wàsílám wá fi thaniya. فلا عيب إذا سعد شقي فلا عيب إذا سعد شقي ورأس العيب أن يشقى سعيدا. ọ̀yá yìí àfa ẹ wo nǹkan wọ afẹ́ wàsílám o wá fi thalitha al-'arif sáàmì ẹlẹ́ẹ̀kẹta wọ́n wá ń pè èṣù wọ́n ń pè ní al-'arif ọkọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ nù ni ẹ wo afáwà islam Ọlọ́run wọ́n jẹ́ àṣírí ìbúrẹ́ ààyònú ààyò Ọlọ́run wa fil khamisa sáàmì ẹlẹ́ẹ̀karùn-ún ṣètánì ọkọ̀ tí ń jẹ́ ńjọ́ náà tẹ́rí ibú èdè ni wọ́n jẹ́ at-taqiyyun. Ọlọ́run àtẹnẹ tí ń fẹ́ táwọn náà ń fẹ́ àwọn náà wọ́n jẹ́ ìbú ọba wa Ọlọ́run wọ́n jẹ́ ìbú ọba wa at-taqiyyun bẹ́ẹ̀ ìbú bá dé yìí ó sì máa sọ tí ò yẹ kó sọ wọ́n pe wọ́n pe apàdà sí ibú dé ní jẹ́ ń bẹ̀ wọ́n àmọ́ wa fil lawhil mahfuz inú wàhálà Ọlọ́run ni wọ́n jẹ́ Iblis. azali. La ilaha illallah. Ọlọ́run o ilé àwọn àfáà wa Ọlọ́run má jẹ́ ó dahoro. Àmín. ilé àfáà àwọn bàbá kékeré Ọlọ́run bọ́ tẹ́ amúrí èṣù wa gbàgbé nípa àtìbọ̀tán ọ̀rọ̀ rẹ̀. fala tanza akibata amrik ìwọ ọmọ ìyá mi má gbàgbé o àtìbọ̀tán ọ̀rọ̀ rẹ̀ o jẹ́rù ọmọ bá o nbo ni ó wò sí o nbo ni ó ṣubú sí o nbo lọ́ọ́ sọ ẹrù ká o ṣé n tó ń bá bọ̀ látàárọ̀ lọ́bàdàlẹ̀ bó o ti mọ Ọlọ́run sìn dáadáa ni ṣé ọ̀bàdàlẹ̀ bẹ́ẹ̀ ẹni tó ní pé kò lè mọ́ lọ ṣọ́ọ̀ṣì ní gbogbo ọjọ́ Sunday ṣé ọ lọ bẹ́ẹ̀ kalẹ̀ ó lè padà kó wọn lọ mọ́. ó lè lóhun ọ̀lọ́mọ́ ẹni tí ń lọ mọ́sálásí gbogbo ògbà tó pé wọ́n ní náà bá ti pè wọn àkọ́ pé aláyè ti wá mọ́sálásí bá fún òkè nǹkan wọ̀n níwálé ọwọ́ àdìpé kọ̀ lọ́mọ́ ọ̀gá àpadà sí ibú gangan nù ni olówó kò ní mọ́ èyí wòye sàpadà sí ibú a ní amú kankan wá tẹ̀tẹ̀lẹ̀
ọkọ ilé mẹ́ta lọ́kọ́ tẹ́tẹ́lẹ̀ àmọ́ kò ní kankan mọ́ kọ́dà nísìnyí. àsìkò tí ò ní máa tí ń bá ń bẹ láyé ó tún lè padà ní jù bẹ́ẹ̀. ó lè ní ju báwọn lọ àfáà ẹwà Islam. Ọlọ́run ni ò gbọ́dọ̀ bọ́. Ọlọ́run ní ò gbọ́dọ̀ bọ́ àfáà ẹwà Islam. làfáà fi máa pé likulli shay'in idha faraqtahu iwadun. لكل شيء إذا فارقته عوض. àfáà jẹ́ tó máa bí فليس لله إن فارقت من عوض. فليس لله إن فارقت من عوض.